lórí ètò ìtọ́jú ara rẹ lónìí, ohun pàtàkì tí mo mú wá fún wa ni kí ọkọ tàbí kí aya kó máa ní ìbálòpọ̀ lójú oorun. Ohun tí kò dára ni ìbálòpọ̀ lójú oorun. Òun ló máa ń fa ìkórìíra, kí ọkọ kórìíra ìyàwó ẹ̀ tàbí kí ìyàwó kó máa wù kó bá ọkọ ẹ̀ ní àṣepọ̀. Àwọn ohun yìí ló máa ń jẹ́ kí wọ́n yára fúnra wọn. Lónìí, àwọn ohun tí mo fẹ́ rọ̀ wá, òun ní nígbà tí obìnrin bá ti rí pé òun ní ìbálòpọ̀ lójú oorun, ó ní láti kíyèsí ara ẹ̀ pé kí ni ohun tí ó fà á tóun fi ní ìbálòpọ̀ lójú oorun. Ṣé nítorí pé ọkọ ẹ̀ kò súnmọ́ ni òun ṣe ní ìbálòpọ̀ lójú oorun, tàbí nítorí pé agbára yẹn ju agbára ẹ̀ lọ, tó bá ti dé ó máa ní ìbálòpọ̀ lójú oorun, tàbí ìwọ ọkùnrin òun rí pé ó ní ìbálòpọ̀ lójú oorun, a máa jẹ́ kó ní ìkórìíra ìyàwó ẹ̀, a máa jẹ́ kí obìnrin ìta, káwọn obìnrin ní nǹkan máa wù ẹ́, kò ń ṣe pé àwọn obìnrin yẹn dájú ìyàwó ẹ̀ lọ, tàbí orílẹ̀ nídìí àwọn obìnrin yẹn wọ́n fẹ́ kó ṣiṣẹ́ ni so that a lè take care totally. Mo fẹ́ rọ obìnrin, ìwọ tó bá ti rí pé òun ní ìbálòpọ̀ lójú oorun, ohun kan pàtàkì tó nídìí láti kọ́kọ́ ṣe òun ni láti súnmọ́ Kristi. Ẹlòmíì á sọ wípé òun jẹ́ àtúnbí àbí òun lọ sí church. Tó bá lọ sí church, ìyẹn ò mean pé o jẹ́ àtúnbí. Irú ìjọsìn wo ló lọ? Ṣé ìjọsìn tí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ wípé Jésù ní ọ̀nà àti òtítọ́ àti ìyè? Ṣé ìjọsìn tí wọ́n gba àdúrà? Ó nídìí láti gba àdúrà because àdúrà ló lè ṣẹ́gun Sátánì. Mo dẹ̀ tó fẹ́ kó yí ẹ wípé ìwọ obìnrin tó bá ti ní ìbálòpọ̀ lójú oorun, o ní láti máa jí ní òru láti máa gba àdúrà. Bó jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú, bó jẹ́ wákàtí mẹ́rìndínlógún, ṣáà make sure pé o dìde, o gba àdúrà. Àsìkò yẹn lógun máa ṣẹ́ fún ẹ. Àsìkò yẹn ló ń wá, àsìkò yẹn ló lè ṣe ogun. Mo dẹ̀ tó fẹ́ rọ ọkùnrin, tí ìyàwó ẹ bá sọ fún ẹ pé òun ní ìbálòpọ̀ lójú oorun, òun ṣe pé kò fi kórìíra ẹ̀, òun ṣe bẹ́ẹ̀ rárá. O ní láti súnmọ́ ìyàwó ẹ. Èkíní, láti máa súnmọ́ dáadáa. Ẹ nídìí láti máa ṣe ìbálòpọ̀ dáradára. Èyí ní èjì, òun ni wípé ọkùnrin àti obìnrin òun ló lè ja ogun yìí. Obìnrin ò lè dájà, ọkùnrin náà ò lè dájà ogun. Ìgbà táwọn méjèèjì máa ń gba àdúrà pọ̀, òun ló lè ja ogun. Ṣùgbọ́n ìwọ ọkùnrin tó bá jẹ́ pé òun ní ìbálòpọ̀ lójú oorun, aya ọ̀run máa jẹ́ kó kórìíra aya ẹ̀, kò ní fẹ́ kó máa gba àdúrà pẹ̀lú ẹ̀, torí tí ẹ̀yin méjèèjì tẹ́ bá ń gba àdúrà pọ̀, ó ti di dandan kẹ́ ṣẹ́ ogun, ó ti di dandan kẹ́ tẹ orí ogun yẹn bá, kò ní fẹ́ kẹ́ gba àdúrà pọ̀. Ohun tó máa wá ni pé kó tẹ orí ẹ̀bà òun ni. So mo fẹ́ rọ ìwọ ọkùnrin tó ń gbọ́ mi ní àsìkò yìí wípé tó bá ti rí wípé òun ní ìbálòpọ̀ lójú oorun gẹ́gẹ́ bí ọkùnrin, ìyẹn túmọ̀ sí wípé ó máa ń fa kí ọkùnrin kó máa ní owó lọ́wọ́, á máa fa ìṣẹ́, á máa fa ìkórìíra, kò ní jẹ́ kó máa ní ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́. So ìwọ obìnrin náà tó bá ti rí àwọn ohun wọ̀nyí, á máa fa ìkórìíra, á máa fa kí ọkọ ẹ kó máa súnmọ́ ẹ. O nídìí láti lọ sí church. Kò ṣe pé mo lọ sí church, mo join ẹgbẹ́ báyìí, mo join ẹgbẹ́ ìtọ́ nítorí o lọ ṣe ẹgbẹ́ ní church. Ẹgbẹ́ kọ́ ni mò ń sọ èyí tẹ̀ lọ sí church. Ẹni tó ní ìmọ̀ òtítọ́ nípa Kristi, tó ṣetán láti sin Ọlọ́run tọkàntọkàn, tó gbé ibikíbi tó bá fi ẹ́ sí nínú ilé ìjọsìn, ń sin Ọlọ́run tọkàntọkàn, kò ṣe eye service, kò ṣe pé torí pásítọ̀, mo fẹ́ kí pásítọ̀ fún mi lóyè, òun ni mo ṣe ń ṣeré, kò ń ṣe bẹ́ẹ̀ rárá. Ìwọ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi, òun ni Kristi lè bẹ ja ogun. Alógun yóò ṣe tètè yọkọ, bóyá ọkọ ló ní ogun ni tàbí aya ló ní ogun yìí, ẹ gbọ́dọ̀ jọ jà pọ̀ ni. Tí ẹ bá jọ jà pọ̀, kò ní pẹ́ rárá, ogun yẹn máa ṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ló ṣàtakú lóhùn báyàwó gbàdúrà, òun ṣe kíní kan máa yọ mí lẹ́nu, ìyàwó apẹ́ nínú ogun yẹn. Alóde jẹ́ kó yẹ pé ó máa affect ẹ, because ohun tó bá ti ní affect ìyàwó á affect ọkọ, ohun tó bá ti ní affect ọkọ ó máa affect ìyàwó. So ìwọ obìnrin náà ó gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ ọkọ ẹ. Má jẹ́ kí nǹkan bàjẹ́ tán nínú ilé yín kó tó ṣẹ̀ṣẹ̀ wá ní pé o fẹ́ gbé ìgbésẹ̀. O ní láti gbé ìgbésẹ̀ báyìí kó lè ṣe ogun. Agbẹjọ́ gbọ́dọ̀ ṣe ogun yìí ni. Kò ṣe pé àkójọ lọ sí church, ẹ lọ sí church kẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi, kẹ́ ní àjùmọ̀ṣe pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ló lè ṣẹ́gun fún yín. Ẹ má lè fẹ́ lọ bá ogun ayé kan, alágbára ayé kan fẹ́ bá yín ṣe ogun ayé. Agbára ayé kò lè ṣe ogun ayé o. Ẹ nílò agbára tó ju agbára ti ayé lọ. Òun ni agbára Jésù Kristi.
ẹ ní láti tọ̀ Jésù lọ láti bá yín jà ogun náà. So mo fẹ́ rọ ọkọ, mo fẹ́ rọ aya tó bá ń ní irú ìran yìí, ohun yìí lè máa fẹ́ kí ọkọ máa sá fún aya, ó lè jẹ́ kí aya kó máa sá fún ọkọ, ó lè jẹ́ kí ìyàwó kó má kọ̀ dédé wù láti máa jẹ́ kí ọkọ òun bá òun lò pọ̀ nítorí pé àlá burúkú tó ńlá tó bá máa fi jí àtìmẹ̀ ọkọ náà tó bá máa fi jí gbogbo agbára wọn ti gbà lójú oorun, ò ní lè súnmọ́ ayé, ò ní lè ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀. Gbogbo ohun yìí á máa jẹ́ kí ọkọ àti ìyàwó kọ́ máa jìnnà sí ara wọn. Àdàdí pé wọ́n ní wọ́n divorce, wọ́n ní wọ́n fẹ́ separate, gbogbo àwọn nǹkan tó ń fà ní. Àní ọkùnrin tí ó bá tètè súnmọ́ Jésù kó padà sí ẹsẹ̀ Kristi kó kígbe fún ìgbàlà. Èmi jẹ́ kó yé ẹ pé wàá pẹ́ nínú ogun, wàá rò pé ò ní ogun, wàá máa tọwọ́ jẹ, wàá rò pé ò ní ogun, ìyàwó ló máa bẹ́ẹ̀ bọ́ ọmọ ló máa bẹ́ẹ̀ sanwó ilé, wàá rò pé ò ní ogun, wàá máa ṣóhun ìtìjú, àwọn ayé ò ní mọ̀ pé nǹkan ìtìjú ló ń ṣe, àwọn èèyàn máa wẹ̀ láwòsùkú, wàá máa wọ rẹ láwọ̀ rẹ̀ nù. Mo fẹ́ jẹ́ kó yé ẹ ipe kíní yìí á máa ba ayé ẹni jẹ́, á máa jẹ́ kí èèyàn gbé ìgbésí ayé rádaràda. Wọ́n ṣe jẹ́ káyé ẹ bàjẹ́ tán kó tó di pé o wá àtúnṣe, o tètè sá lọ sí ọ̀dọ̀ Kristi. Ohun tí mo fẹ́ bá wa sọ lórí ètò ìtọ́jú ara rẹ̀ lẹ́yìn ní Ọlọ́run á sì máa ran gbogbo yín lọ́wọ́ kẹ́ lè tọ́jú ara yín. God bless you.